Ọlọ́run mi mọ̀ pé bọ̀bọ̀ Portable yìí ó lẹ́nu pọpọpọ bíi kẹ́tù bí eléyìí Ọlọ́run. Mi mọ̀ pé Portable yìí ó ní ẹnu bíi kẹ́tù. Lizzy Ọlọ́run wọ́n nà ẹ̀ 6-0 ni. Ṣé o ò ní dá Portable lóhùn báyìí? Ẹ jọ o ò ní dá Portable lóhùn báyìí. Ó ti ṣe bíi 3 tracks fún ẹ báyìí. Orin yẹn dẹ̀ ṣe kí ni tẹ́ bá ń gbọ́ pé bàǹgà bàǹgà. Àríbánújẹ́ ọmọ Yenugume ó tún ti pa sínú orúkọ fún ẹ. Fọkọ síwín, fọkọ sògónù, Ajàdìgbòlugi. Wọ́n tún ti rí Yenugume. Ibo náà ti máa ń rórúkọ burúkú tó máa ń fún ẹ. Ìwọ yìí nìkan ṣá náà máa ń fún lórúkọ burúkú lórí social media ọ̀hún ẹ̀. Ṣọlá pé kí ló Ọlọ́run àfìgbà tó họ́ bó. Àfìgbà tó họ́ bó. A dẹ̀ ń sọ fún ẹ pé àwa mi ti máa jẹ o. Àṣẹ máa jẹ gan inú Nollywood ló wà. Àṣẹ máa jẹ èèyàn tó máa bójú ẹ̀ jẹ́ inú Nollywood. Ṣé o mọ̀ pé kọ́líìgì ẹ wèrè la fi ń wo wèrè lóòótọ́. Kọ́líìgì ni yín. Ó níbi tẹ́ ẹ ti pàdé. Bọ́dà láti kí la máa ṣe báyìí? Ẹjọ́ tá la máa bẹ̀ báyìí kí Portable kò má bàyè. Ó ti rún ayé gẹ́ yìí. Ó ti rún yégéyégé. Rí báńgà tó tún release fún ni. A dẹ̀ wí fún ẹni, a wí fún ọba jẹ́ ó gbọ́. Wọ́n máa ṣe gèrè. Ó tún ti múyàn mí, ó tún ti mú sẹ́nu. Ọ̀tọ̀ lèèyàn tó ń bójú ẹ̀ jẹ́. Èèyàn tó bá ti mọ̀ pé ò lè wọ́ọ̀dì ẹ̀. Wàá lọ múyàn mí. Ó tún ti mú ọmọ kékeré kan ráì. Ó tún ti bẹ̀rẹ̀ sí pé wo máa ṣe kíní kan fún ẹ. Wo Portable ní kò face. Portable ní kò face. Àríjà ní kò face. Bọ̀bọ́ yẹn. Ọ̀rọ̀ pọ̀. Ó tún sọ fún wa pé òun ò tí ì bẹ̀rẹ̀. Ó ní preamble ṣe lélẹ̀. Mo ní lọ́rọ̀ tó pọ̀ tó yàn. Ọ̀rọ̀ tó yẹn ní preamble. Ọlọ́run ọba o. Kí la máa ṣe báyìí? Ta la máa fi bẹ Portable báyìí? Ta ló máa bá wa bẹ? Bọ́dà láti ẹ bóde o. Bọ́dà láti ẹ wo nǹkan tí ìyàwó yín kò yín sí. Ẹ wo ẹ̀sìn tí ìyàwó yín tó ń fi yín ṣe. Bọ́dà láti ayé yín mà ti bàjẹ́ o. Bọ́dà láti ẹ tún wo orí burúkú tí ìyàwó yín. Kí ló máa gbé ìyàwó yín lọ kọlu kọ̀líìgì? Ó rò pé gbogbo èèyàn ló dàbí Ìyábọ̀ Òjó tó máa dákẹ́ fún ẹ. Ìyẹn má ti ṣiyẹ́ sí wèrè ni. Portable náà ó ti wèrè bọ́lẹ̀. Ibi tá bá lè ṣe wèrè dé ni content ló ń jáwó. Èlò gan-an ń pa ní Nollywood. Content ló ń jáwó. You go low, Portable say I go lower. You roll on the floor, I roll in the mud. Ní Portable fi ṣe. Ayé ẹ̀ ti bàjẹ́ o Lizzy. Ayé ẹ̀ ti bàjẹ́. Ó ti bàjẹ́, ó ti tán fún ẹ. Wo ẹ̀sìn ẹ. Wo ti jú ẹ. Ṣé báwọn èèyàn máa ń sọ fún ẹ pé some things wà tó jẹ́ pé yóò mọ̀ o ò ní ẹ̀kọ́. Kò sí ẹ̀kọ́ kankan lára ẹ. Kò síyàn tó lè ṣẹ́nu wọ̀ṣọ̀wọ̀ṣọ̀ sí lára. Ìyábọ̀ Òjó ni ọmọ tó tún mú sẹ́nu sínsìn. Ó tún ti ń kígbe pé Ìyábọ̀ Òjó. Òun àti Ìyábọ̀ Òjó. Portable àríjà náà. Ó tún sọ pé òun àti Ìyábọ̀ Òjó ló lọ gbé Fọlá wá. Ìwọ ló gbọ́kọ Fọlá. Gbọ́kọ. Fọkọ síwín. Ìwọ ló gbọ́kọ Fọlá. Inú ilé Fọlá ni láti wà tó ti lọ hijack ẹ. Ó lè ní ẹ gbọ́kọ olójú kòkòrò nǹkan oníkan ló máa ń wú ẹ. Ọjọ́ tó dẹ̀ ti gbà náà ló ní ìsinmi ti jìnnà sí ẹ. Lọ́lọ́run ti fi ìsinmi jìnnà sí ẹ. Ìwọ ló gbọ́kọ Fọlá. Oníṣẹ́ bẹ́ẹ̀ lọ́kọ́ ṣe kíní. Kí ló dé tó fi lọ gbọ́kọ lọ́kọ? O mọ̀ pé ó ti ní family, ó ti ní ìyàwó, ó ti bímọ 4. Bẹ́ẹ̀ ni. Òun làwọn ọmọ yẹn ń pè ní bàbá. Ó tún gbà tán. Kí ló wá dé tó wá gbé birth certificate àwọn ọmọ ọlọ́mọ tó ń ṣépè fún wọn? Tó bá mọ̀ pé kí n ṣe láti ní bàbá wọn. Kí ló dé tó lọ gbé birth certificate? Kí ló dé tó ń rojọ́ láti ọjọ́ tó yẹ pé kò sí nǹkan tí Fọlá ṣe kò mọ̀ ṣe ni? Ṣọlá pé aláyé bàjẹ́. Sórí ibi tán náà tún máa wá fi ẹ̀sìn ẹ̀ tó tún máa wá fi ẹ́ ṣẹ̀sìn dé. Ó wá lọ gbé ex-wife Àríjẹ́ àbí ex-baby mama. Ó wá rò pé ó ti rí nǹkan tó máa fi mú pé the social media will go crazy pé bọ̀bọ́ yóò kì í tọ́. Ó dáa kéèyàn ọ̀dà o. Ẹ̀yin èèyàn ó dáa kéèyàn ọ̀dà o. Bọ̀bọ́ Àríjẹ́ yẹn ó lọ gbé Fatima wá. Ó ní wọ́n ti rò pé wọ́n ti kú kẹ́ pé Ọlọ́run ti mú ibi tá máa gbà wọlé sí lára nìyẹn. Ó gbé Fatima ní gbogbo last year. Ó gbé ní year before. Ó gbé ní January o. Ó wá dín sìn tí Àríjẹ́ ń ṣe rẹ́kọ̀dì fún ẹ tó ń release track by track. Táyé ẹ̀ ń bàjẹ́ lórí audio mark àbí ibo náà máa ń gbé sí yẹn. Ló wá lọ gbé ex kìíní wá. Ìwèrè Fatima. Alápá má ṣiṣẹ́ olè ọ̀lẹ tó bo jẹun. Ìyẹn náà lé. Ìjẹun ládàáná. Yóò jẹ́ nǹkan kan tó bá ti táyé wọ́n bá ti bàjẹ́ tán náà wọ́n sọ́jà bùnmù rí o. Èèyàn tó lè rí mi ń pò tí mo wà yìí olóṣò òbí ìwọ̀n ni. Gbogbo bẹ́ẹ̀ tí òbó ti já pọ̀ mọ́ fúrò.
olóṣó ìgbà tó yẹ kán wà ní prime wọn tó yẹ kán farabalẹ̀ kan dúró sílé ọkọ wọn ní ọmọ máa gbàmbí ṣé o máa sọ pé Àríjàn nìkan ló bẹ̀ sùn nínú Nollywood sórí ẹ̀ tán gbé wáyé ayé ẹ̀kọ́ máa tún bàjẹ́ sí ṣé o máa sọ pé Àríjàn nìkan ló bẹ̀ sùn nínú Nollywood ṣèbí ló wá ṣe bó ṣe débẹ̀ bó ṣe rí pé àṣẹ kò tiẹ̀ sí nǹkan kan àṣírí ló bò nínú Nollywood ó tún jápa lọ síbòmíràn aláyé bàjẹ́ o ò lè ṣiṣẹ́ 10 years tó ti fọkùnrin lẹ̀ o sì wá tọrọ jẹ ni Fatima ìwọ náà gbé wá èèyàn wèrè tó gbé ẹ wá àtiwọ́ wèrè tó gbé wá ayé yín ti jọ bàjẹ́ papọ̀ Lizzy lóògùn kò lè wòran ọ̀dí láti ayé láti ń bàjẹ́ ló mu pàrágà kiri lójoojúmọ́ tó ń sọnù tán tí ò mọ̀nà tó lẹ̀ tí ò mọ̀nà bẹ́dún ẹ má wọ ọbẹ̀ yẹn ibẹ̀ ló wọ̀ ẹ má ṣe kí nìyẹn nǹkan yẹn ló ń ṣe tó lose consciousness tán rí tán ní ọjọ́ kan wà tó yẹ pé mọ́tò fẹ́ lè tírélà ló fẹ́ kọlù láti lójú títí ìgbà tí ò mọbi tó ti ń bọ̀ kò mọbi tó lọ tí yí ẹ̀ parẹ́ ìwọ náà lọ gbé wá alápá má ṣiṣẹ́ ọ̀lẹ olè ẹ wá ti ṣiṣẹ́ ibi tán amújàbù á san mórí ẹ rí mi á gbé Kùránì dání ayé wọ́n ti bá ẹ wò tó tẹ bá tún gbé Kùránì wá sórí social media tẹ wá fi búra èpè ní máa gbé yín ṣe èpè gbogbo ìgbónú Kùránì máa jẹ tiyín olóṣì tí Àríjàn bá ti kú ńkọ́ ìyá màbúbú tí Àríjàn bá ti kú ńkọ́ ṣé ò ní ṣe kí ni o ò ní tọ́jú ọmọ ẹ̀ ni abiyamọ o má lè tọ́jú ọmọ ẹ̀ kó jẹ́ pé tó bá dọjọ́ ọ̀la kí ọmọkùnrin yẹn sọ pé òun sọ nǹkan nù kó tẹ̀ yẹ pé 10 years old kọ́ ọmọ yẹn máa wọ secondary school kó máa sọ pé èmi tí mo bọ́ ní olórí burúkú wa ń tọrọ jẹ ẹni ibi tán fún mi rèé kí ni kí Àríjàn ṣe ṣó fẹ́ ní ṣùlọ́kà ni ẹ̀yin tó bo jẹun yìí ìwọ náà kọ́ ló gbó bó òṣì kó gbé lọ bá ìgbà tó fẹ́ ṣiṣẹ́ wọn ò ní fẹ́ ṣe nǹkan kan lé ayé wọn orí pé ọkọ ọlọ́kọ ni ó lọ jágbà kí la wá ń sọ ìwà àti Lizzy náà nǹkan kan náà nìyẹn náà orí pé ọkọ ọlọ́kọ ni kí ló ṣe ó bẹ̀rẹ̀ sí ń jágbà káàkiri ni àbó orí pé ó ti fẹ́yàwó méjì kí ló lọ ṣe ń bẹ̀ olè olójú kòkòrò wọn máa pọ́n bò kiri pussy palliative orí pé Lizzy náà ó lọ já láti gbà lọ́wọ́ fámílì ẹ̀ náà ni àbí orí pé ẹ̀yin méjèèjì jọ sórí ire papọ̀ ni bẹ́ẹ̀ ni ṣebí Lizzy náà lọ já láti gbà ṣé kò lọ já láti gbà ni ṣebí nǹkan tá à ń sọ fáwọn girls ni kí ló máa ń ṣe yín náà kí ló dé táyé yín rí báyìí táyé yín bàjẹ́ bí eléyìí tó jẹ́ pé kò sí nǹkan tẹ́ lè fọwọ́ ṣe wọ́n lọ package ẹ̀ ó yá ẹgbẹ́ sí uncompleted beauty ẹgbẹ́ ọmọ tó kàn tí ẹ̀ ń fi ayé ẹ̀ tó fi ń tàfàlà yẹn torí stupidity ẹ̀ ìwọ̀n yẹn lànà ẹ̀ ṣe méjì gbọ́mọ fọlọ́mọ lọ gbọ́mọ sórí kéèsì ẹ̀ ó yàtọ̀ sí kéèsì Làbúbú tó wà ní Ìṣọlágbé Làbúbú ò lóúnjẹ kò ní nǹkan tó máa jẹ torí ẹ̀ ló ṣe lọ kó sábẹ́ obìnrin wọn ní bí gbogbo fámílì ẹ̀ ṣe ń ṣe nìyẹn pábẹ́ obìnrin ni gbogbo wọn máa ń sá sí láti gbé torí pé ọ̀lẹ ni gbogbo wọn nu fámílì wọn torí ẹ̀ ló ṣe lọ sá sábẹ́ obìnrin èèyàn tó ìwọ̀ bímọ fún ó kọjú òṣùwọ̀n lọ gbọ́ ọmọ fún kó ṣe DNA kó tọ́jú nǹkan ẹ̀ tó bá mọ̀ pé agbára ẹ̀ ò gbé mọ́ kó lọ máa ṣerú lọ́dà Ṣọlápé kó lògùn ẹ̀ ó kún wògùn àwọn tó máa lò lọ máa ṣerú lọ́dà Ṣọlápé aláìníṣẹ́ ẹ máa jà náà gbẹ̀yìn nítorí ìwọ́gan tó fẹ́ ṣiṣẹ́ tẹ́lẹ̀ èèyàn tó fẹ́ kú ni ẹ tó wá pàdé èèyàn tó máa pẹ́ kẹ kó sì kẹ kó rédèrèdè yín lọ kọ́ṣà náà káwọn ọmọ Nàìjíríà orí ẹ̀ burú àwọn ọmọ Nàìjíríà ló ń yọ ọpẹ́ ẹ̀gẹ́ ni àbẹ́sẹ̀ ẹ̀gẹ́ ni láti sọ pé èèyàn tó sì kí a fẹ́ dáwọ́ àti ẹ̀gbọ́n yẹn ìwọ tó wà láyé tí ò sí nǹkan tó ṣọwọ́ kò sí nǹkan tó ṣẹsẹ̀ kò sí nǹkan tó ṣòbò ẹ̀ ìgbà táṣẹ̀ yẹn ká aleluya tó ń rọ́ sí o kò sí nǹkan tó ṣòbò ẹ̀ nísìnyí wọn máa sàn jáàbù mórí wọn máa ṣe kíní Lizzy lọ gbé ẹ wọ́n ti gbàgbé pé wrong time èèyàn tó gbé ẹ wá yẹn kò mọ̀ pé ajé òun ti bàjẹ́ lórí sójú ó kàn fẹ́ wá fi tiẹ̀ bà tiẹ̀ jẹ́ èèyàn tó gbé ẹ wá yẹn ó rí kò lè single handedly gbogbo ẹni tó kọ́kọ́ dán fún ẹ ló máa fi níṣẹ́ Àríjàn ó fòbìnrin ilẹ̀ I'm going to employ her at the end of the day ṣèbó wá tọrọ donation wọn Lizzozo donation ṣèbó wá tọrọ donation kò tiẹ̀ ní gbogbo nǹkan tó yẹ pé Ọlọ́run ti kẹ́ ọ̀hún trillionaire ni òun kata wọlé kó tẹ̀ yẹ pé ata ló gbélé ẹ lórí pé kó máa tà ó sì wá tọrọ donation ó ní owó tán bá fẹ́ fún òun ní birthday o kọ́ fi ṣe kí àwọn warrior tó jẹ́ pé wọ́n bá máa dá 1 million báyìí 5,000 náà máa mú lẹ̀lẹ̀ ọ̀kọ̀ọ̀kan níbo náà ti fẹ́ rí àwọn gan jẹun yó wọ́n lọ ń sá lábẹ́ Lizzy ṣé àwọn gan jẹun yó ó jẹ́ lọ wáṣẹ́ ṣe olè ọ̀lẹ ni ẹ́ sórí nǹkan tí mo fi mọ̀ ó fẹ́ gbògo Ọdúnládé ó fẹ́ gbògo Davido ó ń sọ pé ògo ti Ìjàpá Òjó orí ẹ̀ ti burú àwáwí asán ni gbogbo yẹn nǹkan tí Lizzy kọ̀ sí ẹ nínú ló pọ̀ jáde àwáwí asán ni olè ní ẹ oníjìbìtì ó fẹ́ gbògo dúró síbẹ̀
ògbókó ń bẹ̀ àbó ògbókó wọn ò dún ẹ̀ ń bẹ̀ wọn ọ̀rọ̀ ẹ̀ pa mẹ́ ẹsẹ̀ ò hallelujah ẹsẹ̀ ò hallelujah ìgbà tó ń gbọ́ pẹ̀pẹ̀pẹ̀pẹ̀ ṣé o ò gbókó sẹ́nu Fatima tó gbé ìjábù sórí orí ẹ̀ ti burú lẹ́wọ́n ní ilé ọkọ méjì ló ti lọ lẹ́yìn ìgbà tó fi kinní lẹ̀ tó fi Portable lẹ̀ tó fi àríjáǹdẹ̀ ni tó fi lẹ̀ ilé ọkọ méjì ló ti o ò gbókó sẹ́nu olóṣì o ṣe máa drag àwọn tó kù sí kó máa drag gbogbo wọn o ṣe lọ máa drag aláìní iṣẹ́ wọ́n ní obìnrin sọ wà lọ́wọ́ lórí ọkọ wèrè mẹ́ńtọ̀ ẹjọ́ ṣe èrè papọ̀ ni nobody cares about you àti yẹ̀yẹ́ mẹ́sà kẹsẹ́ anybody kan rán mi òun ló ràn yín bẹ́ẹ̀ ni òun ló gbọ́rọ̀ ẹ̀ sórí bíi gálà a ti mọ fingerprint ẹ̀ lórí kò sí nǹkan tó lè ṣe lórí social media tá à ní mọ̀ pé ìwọ gangan fún ara ẹni tó bá ti ń bá yàn jà family ẹ̀ ló máa lọ gbé wá báwo ló ṣe surface ṣé o kú tẹ́lẹ̀ ní wájíǹde ń sìn báwo ló ṣe surface after how many years lo surface o mọ bí tó ti lè lọ bá Portable o surface wá sọ pé wọ́n ṣe ní wo àti wọ́ àtọ́níkòkò àti kòkó ẹbí tẹ máa gbẹ mọ́ nìyẹn ṣé o rí pé Nàìjíríà wọ̀ báyìí ṣé o rí pé o tún ṣẹ̀sìn gan sí ni ẹ̀sìn tó ò ṣe tẹ́lẹ̀ o tún bá Ṣọlá pé rìn kó o ṣẹ̀sìn èèyàn títí ẹ ti tán tó ti ta fún tí gbogbo ayé ti kọ̀ tí gbogbo ayé ò fẹ́ bá ṣe mọ́ Ṣọlá pé ọ̀rọ̀ ẹ dàbí èèyàn wọ́n ti forò lé wọ́n ti lé ẹ dànù nínú òòlù ẹ̀yìn odi ló ń gbé òun ìwọ lọ́jọ́ ayé tí ẹ ti bàjẹ́ ń wẹ́ ní kúnra ni ìwọ Fatima lọ wá kúnra o rí pé ẹ̀sìn ẹ̀ kò sí anybody tó mọ story ẹ tẹ́lẹ̀ kò sí anybody tó mọ bí ìgbésí ayé ẹ ṣe rí tẹ́lẹ̀ àfìgbà tó sọ pé àfìgbà táyé ẹ bá máa bàjẹ́ wọ́n ní èèyàn táyé ẹ bá máa bàjẹ́ náà kò sí nǹkan kan tẹ́ máa ṣe ayé ẹ sì máa bàjẹ́ náà tó bó jẹun palliative má lọ wá ṣẹ̀ṣẹ̀ kẹ́ máa wá mentor àti Lizzy gan ní di mentor ẹ̀yẹn gan ní di mentor àbọ̀ ògbọ́ lójoojúmọ́ tí gbogbo wọn sọ pé nǹkan tó ń ṣe yóò dáa nǹkan tó ń ṣe yóò dáa ó máa lẹ́yìn gbogbo orin tí Portable nǹkan fún ẹ ṣé bí nǹkan tó ń sọ nìyẹn pé by the time tó bá máa dàgbà sí gbogbo orí burúkú tó ń ṣe àwọn ọmọ ẹ máa rí online kì í ṣe nǹkan tó dáa kì í ṣe ìgbésí ayé tó dáa nǹkan tó ń ṣe kì í ṣe nǹkan tó dáa àwọn ọmọ ẹ máa rí online wọ́n máa rí pé àbí ìyá wọn ṣe dàbí jáwé jura nílé tó ń ṣe bí òsínwọ̀n ènìyàn tó ń ṣe bí òsínwọ̀n èèyàn tí gbogbo ayé ń bẹ ẹ sọ́tún lóòní gbọ́ ó ti máa sú ọkọ ẹ̀gan tó gbé sínú àbí tí ìwọ gbé sínú kò tiẹ̀ yé mi èèyàn tó gbéra yín at this point ọkùnrin wàá mú bú àgbàlagbà wàá mú bú wàá máa ṣépè kíkan pé o máa gbọ́mọ sí o dẹ̀ gbọ́mọ kékeré sínú ilé wò dẹ̀ ń ṣépè kó fẹ́ gbọ́mọ sí wàá lọ sórí ilẹ̀ tó fẹ́ tà fún yàn wàá máa sọ pé o máa gbọ́mọ sí ọkọ ẹ̀ wà nínú ilé òun ṣépè kó fẹ́ gbọ́mọ sí just imagine how useless a life ìkúnlẹ̀ ò kì í ṣe wà Lizzy dìde ìkúnlẹ̀ ló fi bá táyé láti jẹ́ kì í ṣe pé kó máa kúnlẹ̀ fún yàn kó máa respect yàn ó tún ti lọ nàgà mú ṣòwò nínú Nollywood torí pé you did not make it Nollywood tó fi sílẹ̀ tó sọ pé àwọn yẹn ò jẹ́ nǹkan kan look at them today return of Arinzo 109 million within 2 days weekend ní 2 days wọ́n ní the highest tí fíìmù ti lọ within 2 days 109 million still counting torí ọlọ́ within 2 days tóṣù kan bá máa pé nǹkan kí ló fẹ́ wọ̀ showing in all cinema return of Arinzo in all cinema ṣé o ti rí nǹkan táwọn ẹgbẹ́ tó ń fi ọjọ́ alẹ́ wọn ṣe ni picking people up empowering people ìwọ kò ju pé kó máa ṣọ́yàn kiri kó máa fọlọ́pàá gbá àwọn ọmọ kéékèèké káàkiri kó máa wọ́ràn sí wọn lẹ́sẹ̀ olóṣì olórí burúkú ó fẹ́ wá gbowó nǹkan tó tiẹ̀ tìyàn lójújù ni olórí burúkú ní kẹ̀yọ́ òun fẹ́ wá gbowó fún Fatima ṣó tiẹ̀ yẹ kó tiẹ̀ lè sọ donation tó jẹ́ pé òun ló kígbe tó sunkún lé lórí wọ́n fi Fọlá gba donation o kọ́ bẹ́ẹ̀ kówó donation yẹn kọ́ bẹ́ẹ̀ mú àkáǹtì donation yẹn wá àfi bẹ́ẹ̀ nìjà yẹn máa tó tán òun náà nìwọ náà tún jáde ń sìn tó tún wá fẹ́ wá ṣe ayé ẹ̀ ti bàjẹ́ ó lè ní ẹ́ ó bá sọ pé tó bá mọ̀ pé wọ́n nífẹ̀ẹ́ wọn ò nífẹ̀ẹ́ kò sẹ́nibọ̀dì tó nífẹ̀ẹ́ bó ṣe ń fẹnu ìwọ nìkan ló ní kíní I'm the first woman I'm the last woman standing I'm the ṣe kíní kan woman ò lè tí wá èèyàn kan péré ọlọ́ọ̀ mo gbé fún ẹ gbé fún ìjà ọ̀gá lórí social media boss lady tiwa mo gbé fún ọlọ́ọ̀ kò tí ẹ̀ ní sọ pé kíní kò tí ẹ̀ tí ní ṣẹ́jú báyìí a ti sọ pé I have sent this so tẹ́ bá ti rí I have sent pẹ̀lú receipt ó ti túbọ̀ empower èèyàn ni I have sent this person 1 million naira ọmọ yẹn ṣègbó tiẹ̀ yẹ kó kọ́kọ́ fún ní
kó kọ́kọ́ gbalé fún kó gbé kúrò níbi tó ń gbé. Ẹ̀mí ló ní Dorcas single-handedly tó ń gbalé fún yàn lórí social media. Àwọn tó wá gánú ayé, agánú ayé náà, àwa là ń káta wọlé, àwa là ń játa, àwa là ń gbata, I am a trillionaire. Ọkọ mi ló lówó jù ní Nollywood. Obìnrin tó ń gbé inú uncompleted building, tí ẹ lè gba room and parlour fún. Ó kọ́kọ́ wá tọrọ ni. Ẹ̀sìn yẹn ò dáa. Ó kọ́kọ́ wá, ìgbà tó tún wá tọrọ, ìgbà tó náà tún máa bójú ẹ̀jẹ̀ tán pátápátá. Ìgbà tó náà máa bójú ẹ̀jẹ̀ tán pátápátá, kọjá wá pé ṣé ọmọ kan tó ṣẹlẹ̀. Àwọn èèyàn tún refuse, wọn ò tún fún ẹ. Nígbà tó tún wá ṣe bẹ́gíbẹ́gí, ó tún rẹ́ anybody tún gún ẹ pé okay o, torí bó ṣe kíní. Àwọn èèyàn tún mọ ọmọbìnrin yẹn, wọ́n tún ayé ẹ̀ tí ò tún gbolẹ̀ tẹ́lẹ̀, wọ́n tún gbo ayé ẹ̀ nílẹ̀. Tẹ́ bá rí orí TikTok bó ṣe ń fi ń dára. Tẹ́ bá rí orí TikTok bó ṣe ń ba ayé igẹ̀ yẹn jẹ́. Ayé ẹ̀ tí ò tún dáa tẹ́lẹ̀, ọjọ́ tó tún ti wọbẹ̀, ó tún ti kẹ́sẹ̀ òsì méjì, ó tún ti wá fi tiẹ̀ bá tiẹ̀ jẹ́. Tó bá jẹ́ pé ẹlòmíì ló gbé igẹ̀ yẹn síta, ọmọ yẹn máa rí àánú gbà lẹ́nu. Kó jẹ́ ẹlòmíì lórí social media ló gbé igẹ̀ yẹn síta, ó máa bọ̀ tó ti torí pé ó ti wá bẹ́ẹ̀ ọ̀dọ̀ ẹ ló ti jáde. Oore tó tún yẹ kọ́mọ yẹn gbà, ó tún dínà ẹ̀. You are a bad luck, Lizozo. Bad luck ni, ó tún dínà ẹ̀, ó lè ṣoore fún. Ó tún jẹ́ elénìní tó tún dínà oore ọmọ yẹn. Ayé ẹ̀ ti bàjẹ́. Báṣọlá pé ṣe kó o ṣe kí ni? Kó o di forgotten kingdom. Forgotten. Ó máa ń rò pé ni pé òun sì jẹ́ nǹkan kan. Ó ò jẹ́ nǹkan kan mọ́. Gbogbo èèyàn tó yẹ kán fi máa rí mọ́ ẹ, gbogbo wọn ló ti ṣe kí ni, wọ́n ti padà lẹ́yìn ẹ̀. Gbogbo aṣọ iyẹ̀ ló ti fàya. Gbogbo ibi tó yẹ kán ti máa rí ẹ pé èèyàn lélẹ̀. Inú ilé ló máa wà tó máa kanra kiri. Ó tún ti ń rán oró. Wo bó ṣe ṣẹ̀sìn. Wo bó ṣe ṣe kí ni, wo bó ṣe ṣẹ̀sìn. Wọ́n wá sọ ẹ́ di aláwàdà adìẹ. Wọ́n wá ń fi orúkọ ẹ̀ release orin. Lizozo. Ṣáà sọ fún ẹ ni. Tó rí lè wá yọnu sí. Tó bá rí lè wá yọnu sí. Tó bá rí lè wá yọnu sí. Ó wá yọnu kiri. Wọ́n wá sọ ẹ́ di. Ọlọ́run. And your husband is at home. Tí ọkọ ò bá tẹ̀sí ní ṣọ́ ọkọ ẹ̀ ò lọ́rẹ̀ẹ́ ni. Ká ti sọ pé àwọn fámìlì láti, ó sọ pé ó ti lọ sanwó ẹ̀mí láti fáwọn fámìlì ẹ̀. Bó ṣé ọkọ ẹ̀ ò lọ́rẹ̀ẹ́ ni, kán tiẹ̀ máa bá sọ̀rọ̀ pé báwo ni ìyàwó ẹ̀ ṣe ń ṣe bí olórí burúkú kiri báyìí. Ọ̀rọ̀ tí ò kàn ẹ́. Ó wá rò pé o lè lo Fatima alápámáṣiṣẹ́ kó wá fi wá tákù àríjé. Ní nǹkan tá a mọ̀ pé lórí social media, ìwọ ló kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní bá bọ̀bọ́ yẹn jà. Ìyábọ̀ ló bá sọ̀rọ̀, ìwọ ló gbé sórí tó bẹ̀rẹ̀ sí ní analyze fídíò ẹ̀. Tó bẹ̀rẹ̀ sí ní ṣépè fún, tó bẹ̀rẹ̀ sí ní bojú ẹ̀jẹ̀. Bó ṣe ń retaliate wá ń kẹ́ ẹ lára. Ó wá lọ dí igi ẹ̀, ó wá lọ gbé. Èèyàn méjì ló ti fẹ́ kó tó fẹ́ Fatima. Ó tún fẹ́ yàn míì lẹ́yìn Fatima. Gbogbo wọn, they were living peacefully. Ó gbé nǹkan kan wá o. Eléyìí tó ti lọ, tó ti ṣán lọ, tí ò sógun mọ́ lára ẹ̀. Tán ti níbi tó ti ń gbàwé kiri. Táwọn boys tán ti lò ó tán. Tí ò kú nǹkan kan. Nǹkan tó máa ń sọ fún gbogbo ẹ̀yin tẹ̀ ń ṣe olóṣó nìyẹn. Wọ́n á lù ẹ́ ọjọ́ alẹ́ ẹni kó máa wò. Ayé ẹ̀ máa dàbí ayé Fatima tí ò lè fi ọwọ́ jẹun mọ́. Ẹ máa pín kiri. Ẹ máa gbé fọ́ba tẹ́ ẹ máa gbé fún jòyè. Ẹ máa pín kiri. Ẹ̀yin tẹ̀ ń ṣe olóṣó tó jẹ́ pé mọ̀ kọ́, a ní máa ṣàwọn ní yín. Báyé Fatima ṣe máa rí yẹn tẹ́ máa tọrọ jẹ gbẹ̀yìn ayé yín. By the time tó bá ti lò yín, tó ti yọ tí ò sí nǹkan kan mọ́. Ẹ rò pé ọkùnrin mi wọ́n á ti fi nǹkan pokó wọn tó wá bá yín sùn. Àbí tó bá yín sùn báyìí, wọ́n á kọ́ ni nǹkan tó bá jáde ń bẹ̀ wọ́n á fọwọ́ fa báyìí ayé yín máa bàjẹ́. Bí kò ti fi nǹkan sára, wọ́n ti fẹ́ wá bá yín sùn. Ẹ̀yin olórí burúkú yìí. Gbọkọgbọkọ times gbọkọgbọkọ Lizozo. Wá lọ gbé Fatima wá ń galabantu owó bí bọ̀bọ̀ yẹn ṣe fi ẹ̀ṣẹ̀ sìn. Lójú Nàìjíríà náà ó ṣẹ̀sìn ni because Fatima kò tiẹ̀ ní tàn gidi, kì í ṣọmọ rẹ̀. Ọmọ àbí ìpani àbí ìpabẹ́, gbogbo àwọn obìnrin méèkì ẹ̀ kò ní iṣẹ́ tó lè ṣe ní ayé tó jẹ́ pé content creation lásán gan o lè fi méèkì ẹ̀. Kò tiẹ̀ yẹ pákàrà ló ń sun junction gan ara ẹ̀ náà ni. Àìmọye èèyàn tó ń sun tó ń dín àkàrà àbí tó ń sun bọ̀lẹ̀ mo fẹ́ sọ. Tó ń rán ọmọ lọ sí school. Fatima ò rí nǹkan kan ṣe. Àwọn míì ṣaláàrù ní ọjà alábàágbé kò rí nǹkan kan ṣe o. Lójókòó ń wá Nàìjíríà sì tó máa fún ní nǹkan lórí burúkú. Lọ bá Lizozo ṣùgbọ́n àwọn gánú ayé lọ bá Lizozo. Ó rí pé Lizozo gan ò lè help èèyàn tó ń wọṣọ 15 million tó ń sọ pé kí ni ìyàwó ìdíwọ́ yìí kí lẹ́wọ̀ yìí èèyàn aṣàyàn dáa tó ń wọṣọ 100 million 50 million 20 billion. Òun ò tiẹ̀ lè single-handedly tó tún sì ní ìdìrànlọ́wọ́
láti ẹ̀ ti sọ pé ó yá number one ní nǹkan táwọn expect pé bí ilé ìṣoṣo bọ́ ṣe máa ń fẹnu pọn lé táwọn àti ẹ̀ ti hàn gé olórí burúkú ní gbogbo yín ó yẹ kó sọ pé number one ó yá máa bọ̀ ń bí báyìí Lẹ́kì mo fẹ́ gbalé iṣẹ́ fún ẹ Lẹ́kì ni máa bọ̀ ń Lẹ́kì ó pé ìyà ò ní jẹ ẹ́ mọ́ máa bọ̀ iṣẹ́ wo lo kọ́ iṣẹ́ wo lo lè ṣe ókè tó o bá kọ́ṣẹ́ nǹkan báyìí kó o ti kọ́kọ́ yọ ẹ́ pápápá wọ́n ní àwọn máa fún ẹ ní lọ́ọ̀yà kó lọ bá bàbá ọmọ ọjà tó bá wá ṣe DNA ọmọ má jẹ́ ti bàbá ọmọ kí ló máa wá ṣẹlẹ̀ o ò ní padà sí square one kọ́ tiẹ̀ wá ṣe DNA kọ́mọ yẹn jẹ́ ọmọ Portable kí ló rò pé ó máa ṣẹlẹ̀ wọ́n máa fún lọ́mọ ní ìṣòro pé Portable jẹ́ ní anything wọ́n máa gbọ́ ọmọ fún bàbá ọmọ ni bàbá máa tọ́jú ọmọ oníkálukú máa rìn pàdé lọ wá sí lọ wá ṣẹ̀ṣẹ̀ náà at the end of the day look at your life nǹkan tí mo máa ń sọ fún yín ìwà lọ́n bá aṣọ lápẹ́.